ẹ jẹ́ ká máa kíra wa kù dédé àkókò yìí níbikíbi tá a tún ti láǹfààní àti tí máa wòra wa jákèjádò àgbáńláyé á máa ní ìjà ara wa láwọn àkókò kan tí gbogbo nǹkan ó fi bọ́ sójú ẹ̀ padà yóò máa ṣe ségesège ibi tá a ti máa gbọ́ra wa ibi tá a ti máa wòra wa mo sọ fún yín mo níbi tí oorun bá ti bá mi òun náà ni mo ti máa bá yín sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ sọ tó pọ̀ jù lénìí mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni nípa rálì ìpínlẹ̀ Èkó tó wáyé láyọ̀ àtàlàáfíà bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn tí wọ́n lọ kópa ń bẹ̀ wọ́n fojú winá àwọn nǹkan kan ṣùgbọ́n ẹni tí ó yẹ̀ lórúnkún tí yóò sì tún rẹ́rìn-ín dandan ni kó kọ́kọ́ sunkún kọ́lọ́hún tó fẹ̀rín pẹ̀kẹ́rù wọn eléyìí túmọ̀ sí wípé ká tó gba òmìnira ká tó gba Yorùbá nation wúrà wa ọ̀la iná kọjá tá a dẹ̀ ti múra lẹ̀ tá a máìlì láti là kọjá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé anírálì máa wáyé ó dẹ̀ wáyé ṣé kí n sọ kínní kan ìpínlẹ̀ Èkó jọ mí lójú mò ń wo Yorùbá nation lọ́ọ̀kan díẹ̀ báyìí kò jìmọ́ rárá a ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ sẹ́yìn àwọn ìgbésẹ̀ kéékèèké ló kù láti gbé ká tó gba Yorùbá nation mo mọ̀ pé rálì tó wáyé nípínlẹ̀ Èkó lónìí ó ti fi hàn wípé Yorùbá ti ṣe tán àti rẹ́dì à ń fẹ́ Yorùbá nation kudos to you guys honestly látàárọ̀ ni mo ti ń tẹ̀lé yín láti gbà táwọn ọlọ́pàá ti dé Ọjọ́ta already tẹ́nìkankan ò tí ì dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè mí ṣé rálì ò ní wáyé ni ṣé rálì ò ní wáyé mo ní rálì máa wáyé tẹ bá rántí aago 7 kọ́ la pè é tẹ́lẹ̀tẹ́lẹ̀ aago 8 kọ́ aago 10 là ní rálì máa bẹ̀rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àwọn èèyàn jáde kọjá èròǹgbà wa àṣé lóòótọ́ ni pé bí ń pa wá àṣé lóòótọ́ ni pé ìṣẹ́ ń ṣẹ́ wa àṣé lóòótọ́ ni pé wọ́n fi ẹ̀tọ́ wa dò wá àṣé lóòótọ́ ni wípé ìjọba afibipani ìjọba afìyàjẹni ìjọba dúnkokò mọ́ni ìjọba tí ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ àṣé lóòótọ́ ló ti sú gbogbo wa àṣà kan dákẹ́ ni àṣénú wa ò dùn àṣépínlẹ̀ Èkó lè bọ́kù lọ́wọ́ ìjọba amúnisìn ẹ̀yin aráàlú Èkó ìjàmbá ò ní ṣe é gbogbo ẹ̀yin tẹ́ lọ láti ìpínlẹ̀ míì lágbára Ọlọ́run ayọ̀ àti àlàáfíà tẹ́ fi lé yín sílẹ̀ máa padà bá lé yín tó máa sọ gbọ́jọ́ tí inú èèyàn dòjò àbí ẹni tó tún fẹ̀rín sẹ̀kẹ́ èèyàn rálì òní ó fi ẹ̀rín sẹ̀kẹ́ mi torí pé láti ìjẹta sánà ojú láì nírú ẹnu láì níyọ̀ èmi gangan mọ̀ wípé mo dáhùn mo mọ̀ pé nǹkan ṣe mí nínú àgọ́ ara torí pé a máa ń kángun sí ni jura wa lọ bẹ́ẹ̀ ni n tó bá dẹ̀ ti dé bójú lọ́dọ̀ tèmi ó dé bá mú ìdí ni wípé olóyè Sunday Igboho májẹ̀mú níkúníyè ni mo bá dá tó anything tó bá ti ṣẹlẹ̀ sí
ó ṣẹlẹ̀ sí mi. Ìdùnnú náà ni wípé olóyè Sunday Igboho ló tún wá jẹ́ni tí tó ń kiri wa láyà ń bí àá ọ gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì náà wọ́n fẹ́ distract wa ni wọ́n fẹ́ kó wa lọ́kàn jẹ ni ẹ̀já múra ṣiṣẹ́ ẹ̀já tẹ̀síwájú àti bá jìnnà ju pé ká padà sẹ́yìn lọ àbí ìgbà tí èèyàn bá ń rìnrìn àjò 100 ibùsọ̀ tó ti wá kọjá 90 ibùsọ̀ sí 95 bí èèyàn bá padà nírú ojú ọ̀nà bẹ́ẹ̀ onítọ̀hún ò ní nǹkan ṣe àti pàápàá àti láṣeyọrí irú ẹni bẹ́ẹ̀ yóò dẹ̀tìkẹ́ díẹ̀ pẹ̀lú gbogbo làlàkókò fẹ̀fẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó commissioner of police Sansao God bless you sir àwa máa dúpẹ́ lọ́wọ́ yín ni ìdí ni wípé iṣẹ́ tẹ́ wá jẹ́ ẹ̀yin kọ́ lè ránra yín àwa náà mọ̀ ọ̀gá Akeem a mọ̀ wípé iṣẹ́ tẹ́ wá jẹ́ ẹ̀yin kọ́ lè ránra yín àbínú at the end of the day síbẹ̀ gbọ́ tiwa bó tiẹ̀ jẹ́ wípé nǹkan ìbànújẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ látàrí pé ìkan nínú àwọn ọmọ yín yìnbọn pa ọmọbìnrin kékeré kan àbí ọmọbìnrin kan ẹni ẹlẹ́ni tó ń lọ sínú ilé ẹ̀ jẹ́jẹ́ ó fẹ́ pàtẹ ọjà arábìnrin yìí ó ń sáré lọ sínú ilé ó ti dẹnu ọ̀nà kó wọlé lókù ní stray bullet àwọn ọmọ yín lọ pa. Now irú arábìnrin tí ẹ pa yìí à ń fẹ́ ìdájọ́ òdodo lórí ẹ̀ ìdí ni pé kò bá wọn wá kò yẹ kó bá wọn lọ jẹ́jẹ́ lẹ́ni ẹlẹ́ni ṣe nǹkan tiẹ̀ ẹnìkan kan ò gbégi sókè sí ọlọ́pàá ẹnìkan kan ò bá ọlọ́pàá jà wáì tẹ̀ fi ń yìnbọn. Now ẹ ti débẹ̀ ṣùgbọ́n èrò tẹ́ ẹ rí ọkọjá nǹkan tẹ́ ẹ lè fèsì èmi Àkàndá ti máa ń sọ sẹ́yìn wípé ọ̀pọ̀ lè súnfì yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ níyẹ̀nà ọ̀pọ̀ ikán ní mọ́lé ọ̀pọ̀ oyin ní sáfárá àìrìnpọ̀ ní fìyà jọ méjò ìjọ tí Yorùbá bá ti gbà bẹ́ẹ̀ ìjọ náà lọ́nà àbáyọ ti wà fún gbogbo nǹkan tá a bá ń ṣe àìrìnpọ̀ ní jọ méjò níyà tọ́ka bá síwájú tí ṣègbè tẹ̀lé ẹ wá wo àwọn òjòlá káwọn ọmọ wọ́ rúru bọ̀ lẹ́yìn àti paramẹ́lẹ̀ jomijòkè agbèrò sóró and so on kí wọ́n máa wọ́ bọ̀ lẹ́yìn ẹ rí pé pọ̀sẹ̀ tó fẹ́ dùbò wa lójú ọ̀nà ẹ wo orú èrò tó jáde lónìí ẹ wo orú èrò tó jáde ní Adó Èkìtì ẹ wo orú èrò tó jáde nílùú Àkúrẹ́ ẹ wo orú èrò tó jáde lóṣogbo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ta ló tó bẹ́ẹ̀ tí yóò dáàbò wa lọ́nà tí yóò sọ pé bó la ń lọ tí yóò sọ pé báwo la ṣe fẹ́ rìn tí yóò sọ pé báwo la ṣe fẹ́ kọjá tí yóò sọ pé àṣeṣe tiwa wọn ò ní option dàn kí wọ́n gba kámú láti máa wò ṣe wa lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yàtọ̀ sí ẹni tí wọ́n pa lóòótọ́ ni pé wọ́n lé àwọn èèyàn kan ní àlébó lórúnkún bẹ́ẹ̀ ni lóòótọ́ ni pé wọ́n fi ń tajú sáwọn èèyàn lójú gbogbo ẹni tẹ́ wà nírúpò bẹ́ẹ̀ akin ẹ̀kọ́ akínní ṣíṣe àánú Ọlọ́run alààyè ò ní fi lé yín lẹ̀ ẹ̀ ní fẹ́ ru yín sọ̀yàn bẹ́ẹ̀ ṣe jáde lónìí ẹ̀ ní jáde lékú lọ́wọ́ ìgbà tí ọbẹ̀ Yorùbá nation yìí yóò bá jiná táàmù wa jẹ́ ìkankannu yóò ní pẹ̀lú àní fi ìdìde ìṣẹ́jú kan dárò yín lágbára Ọlọ́run pé ẹnìkan dẹ̀ wà nínú àwọn tó bá wa ṣe rálì yẹn o kò dẹ̀ wá sí láyé mọ́ ìpín bẹ́ẹ̀ ò ní jẹ́ tiyín lágbára Ọlọ́run because efèmí lakú ni ẹgbẹ́kúta olóògbé Báfẹ́mi Awólọ́wọ̀ ti sọ sẹ́yìn nígbà tó bá tó àkókò tá a jà fún òmìnira wa pé fúnra lára wa la máa dìde láti jà fún. Kọmíṣánná ọlọ́pàá ìlú Èkó wọ́n jọ wá lójú lónìí ọ̀nà wo ni wọ́n gbà jọ wá lójú ẹ lè mọ̀ pé kọmíṣánná ni because bóun náà ṣe dì á mọ́ra bó ṣe wọ bulletproof ló gbébọn kọ́rùn lélẹ̀ tó túmọ̀ sí wípé kọ̀kọ́ àgbà kọ̀kọ́ ọmọdé ẹ̀yin náà ń sọ pọ́dà ó lágbára díẹ̀ kò ṣe kíni kọ̀kọ́ àgbà kọ̀kọ́ ọmọdé kọmíṣánná náà sọ̀rọ̀
sáré ibi tán ti sọ̀rọ̀ báyìí. Given a small glimpse of na the right of for them. Ẹ kalẹ́ o. Gbogbo ń tá a bá ṣe àṣepé ni. Bẹ́ẹ̀ni ṣe ẹkú kí ìpàtà lójú rẹ̀. Ó máa pàgbà tá à ní mọ̀. Tí àwọn kan bá lè fi ṣe Abíọ́lá bá lè fi ẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀. Tó fi ẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀. Tó fi ẹ̀jẹ̀ ẹ̀ lẹ̀. Ìkànnì àwọn ọba aládé tí yóò lálùbáríkà ń lọ jáde fúnra wọn yìí o. Ìpèníjà líle jẹ́ fún gbogbo àwọn ọba aládé wa pátápátá. Ọọ̀ni Ifẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọọ̀ni Ifẹ̀, Aláàfin Ọ̀yọ́, gbogbo ẹ̀yin ọba aládé, a gbọ́ nǹkan kan lẹ́nu yín láti ìdájí ìjẹta sí àkókò yìí. Dọ̀sínmi wípé ẹ ti yìn wá nù. Aláké, Àtáọ̀jà, Àwùjalẹ̀, Olúbàdàn, Dọ̀sínmi páàkì ń sọmọ yín mọ́. Ṣé ẹ ti kọ̀ wá lẹ́nu? Ẹ ti gbàgbé wípé tiyín wà nínú nǹkan táwa ń ṣe. Ẹ ti gbàgbé wípé wọ́n ti sọ yín dẹrú tán. Yes, wọ́n ti sọ yín dẹrú, kò sáṣẹ lẹ́nu ọba mọ́. Ìjà yín wà nínú ìjà táwa ń jà. Wípé ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó máa rí lọ. Now, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, èròǹgbà wa ni pé ó yẹ kẹ́yìn ọba aládé wa ó dìde. Ó yẹ kẹ́ ẹ tako ìwà burú yìí. Bàbá wa kan pòwe kan lénìí. Òwe wo ni wọ́n pa? Ẹ gbọ́. Òjòjò ń ṣẹtu nínú igbó, gbogbo ẹranko kọ̀ wọn ò tọ́jú ẹtu. Ẹtu bẹ̀bẹ̀ títí wọn ò rí tẹkùrò pa. Ẹtu wá ń ṣèkìlọ̀ wípé bóun bá kú, ikú òun ọmọ mà kó bá tẹrú tọmọ, yóò kú bá ti lé toko. Àwọn ẹranko níbẹ̀ tó ọgbà kókó kú. Wọ́n ní kíkú tá ìkú ẹtu, kí ni ohun tó dà tẹ́lẹ̀ láàrin ẹranko. Láì fọ̀rọ̀, ẹtu fò sánlẹ̀ ó kú. Wọ́n tún pọ̀ wọn ò sì kú ẹtu. Ọdẹ tí ń ṣọdẹ kiri láàrin ìgbẹ́ náà lọ́màrókù ẹtu he. Ní kúkúrú èdè, ohun tí bàbá yìí ń sọ, wọ́n sọ̀tàn pẹ̀lú àkàwé ni. Ìtàn àti àkàwé yìí ó wá lẹ́yìn tó bá wí láàrin wa. Ní tí bàbá sọ, ìtàn táwa náà ti gbọ́ngbà kékeré ni. Wípé òjòjò ń ṣẹtu nínú igbó, yẹn túmọ̀ sí pé ẹtu ń ṣàìsàn. Ẹtu wá ń sọ fáwọn ẹranko tó kù, ẹ tọ́jú mi, ẹ tọ́jú mi, ẹ má jẹ́ káìsàn yọ pa wọn. Ẹ pé kí làwọn ẹranko tó kù sọ? Bọ́ bá lè kú okú o. Ìbànújẹ́ ẹnìkan ò túlùú. Ní tí wọ́n sọ nìyẹn. Ìbànújẹ́ ẹnìkan ò túlùú. Bọ́ bá lè kú kó o kú, kò ní dá nǹkan kan, kò dí wa lọ́wọ́. Kò sọ pé ká má débi tá à ń lọ. Now, wọn ò tọ́jú ẹtu, wọn ò rí tẹtu rò. Kápá péré, ẹtu jáde láyé. Ìgbà tẹ́tu kú, ọdẹ tí ń rìn lọ nínú igbó, òun lórí ẹtu, òun gbẹ́tu lọlé, ó bọ́ awọ ẹtu, ó sáwọ ẹtu, ọgbẹ́. Awọ ẹtu yìí máa wúlò. Ẹ gbé kí lọdẹ fa awọ ẹtu sí? Ọdẹ fi awọ ẹtu sí ọfà. Ọfà tó fi ṣe ìní wa fi ń pa àwọn ẹranko tó kù. Ó ti wá ń fa awọ ẹtu yìí pa wọ́n. Káwọn náà tó wá rántí wípé ẹtu yìí dẹ̀ wí bẹ́ẹ̀ o. Níbi tí ó sọ bẹ́ẹ̀ wípé ká tọ́jú òun, kíkú òun ọmọ bá dá wàhálà lẹ̀ sí àwọn lọ́rùn. Now, ẹtu ti kú, awọ rẹ̀ ni wọ́n fi sọ́fà. Níbi láti rá àwọn ọlọ́pàá tí wọ́n yin tear gas
tí wọ́n yin tear gas. Mo fẹ́ wábi tí ọ̀gá ọlọ́pàá ti bá wọn sọ̀rọ̀ ni o. Ọ̀gá ọlọ́pàá Akeem Odumosu ó ní. Wait, commissioner, wait, Mr. Commissioner. Ẹ gbọ́rọ̀ lẹ́nu commissioner ọlọ́pàá. Ojota, Kanifayemi Park designated venue. We plan Yoruba. We can't find anybody here. All we can find are your men and some military men. Some are saying, why are you preventing these people from carrying out their rally? Emira, put your mic. Thank you very much. What you are just doing is you are just being security conscious and being proactive. You could recollect that on Thursday I had a press conference wherein I listed the security reasons why the rally must not hold. Because you come to realize that some miscreants have perfected plan to seize this opportunity to create mayhem in the society. Though the organizers of the rally made frantic efforts to say it will go peacefully, but you and I know that what happened during the NSAS. NSAS started peacefully, and the miscreants are in charge, and up till now, the command itself, not on Lagos State, have not been able to get out of the destruction that happened during that NSAS. Ẹ jẹ́ kí n ran ọ̀gá ọlọ́pàá lọ́wọ́ torí àkókò wa mi ò ní láǹfààní láti play ẹ̀ bíi 18 minutes or so. Ó ní kí n summarize nǹkan tí ọ̀gá ọlọ́pàá sọ. Wọ́n kọ́kọ́ sọ wípé àwọn fẹ́ wà security conscious ló jẹ́ káwọn ó kéde wípé kò gbọ́dọ̀ sí rally ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ṣàlàyé síwájú wípé lóòótọ́ làwọn tó fẹ́ ṣe rally mú dá wọn lójú wípé ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ló máa jẹ́, kò ní sí wàhálà, kò ní sí jàgídíjàgan. Ṣùgbọ́n báwọn ṣe sọ bẹ́ẹ̀, báwa tá a fẹ́ ṣe rally ṣe sọ bẹ́ẹ̀, àwọn rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ń gbọ́ àhesọ ọ̀rọ̀ pé àwọn kan fẹ́ fi jàgídíjàgan àìjáàkì rally yẹn mọ́ wa lọ́wọ́. Ní táwa ń sọ fún ọ ni wípé àwọn ń sọ pé protest, àwa sọ pé kò ń ṣe protest, rally ni. Protest ni ìfẹ̀hónúhàn, rally ni ìwọ́de wọ́ọ́rọ́wọ́. Ìfẹ̀hónúhàn túmọ̀ sí pé a máa sọ pé àfẹ́ nǹkan báyìí, ṣùgbọ́n rally ò ní wípé a kàn fẹ́ ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ká sì bára wa sọ̀rọ̀. Now wọ́n ní ìyẹn ló ń ru àwọn sókè ìgbà táwọn rántí NSAS ń pé NSAS bẹ̀rẹ̀ peacefully, later ó di nǹkan míì tí ó ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Wọ́n rí sọ́ńbẹ̀ yẹn. Now wọ́n wá ní lẹ́tà tá a mú wá, wọ́n kọ́kọ́ fẹ́ deny pé wọn ò kọ̀wé wá sọ́dọ̀ àwọn, wọn sọ fáwọn. Wọ́n ní bóyá awẹ́ ìwé kan àbáwẹ́ ìwé méjì ní lẹ́tà tá a mú wá sọ́dọ̀ àwọn pé lẹ́tà yẹn ò kún tó bó ṣe yẹ kó kún. Wọ́n wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tó bá dìgbà míì tá a bá fẹ́ ṣe rálì bẹ́ẹ̀, a máa state gbogbo nǹkan tá a fẹ́ ṣe sínú ìwé tá a fẹ́ fáwọn. Ẹlẹ́ẹ̀kejì ni pé a máa ní uniform. Okay o, aṣọ dúdú náà máa wọ̀ o, ó máa ní emblem báyìí o, so that ẹlòmíì tó bá wá àwọn ò lè mọ̀ wípé kì í ṣe ara àwọn onírálì, tàbí táwọn èèyàn kan bá hùwà jàgídíjàgan bẹ̀ wọ́n ò lè mú wọn wípé okay àwọn eléyìí ló fẹ́ wá dàrú, wọn ò sí lára àwọn tó ń ṣe rálì. Lára nǹkan tí kọmíṣánná sọ ni wípé at least bóyá a lè máa sọ wípé iye èèyàn báyìí ló ń bọ̀ fún rálì. Mo mọ̀ pé ìyẹn ò ní ṣeé ṣe because a lè predict. Wọ́n ní at least bóyá a sọ wípé okay o, ó máa tó 1,000, ó máa tó 5,000, ó máa tó 10,000 o. Àwọn ò lè mọ ìmúra táwọn fẹ́ múlẹ̀, iye èèyàn táwọn fẹ́ múra ètò ààbò fún. Ìbéèrè tá a béèrè lọ wọn ni pé ǹjẹ́ wọ́n mọ̀ wípé kí rálì ò tó bẹ̀rẹ̀ rárá ni o, ìgbà tán ti dé sọ́jọ́ ta ni wọ́n ti interview wọn wípé ǹjẹ́ wọ́n mọ̀ wípé wọ́n ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀
nípa sísọ wípé ká má ṣe rálì. Wọ́n ní now lẹ́yìn pé wọ́n ń tẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀, ìgbà tẹ́ sọ wípé àwọn miscreant wọ́n lè wá hijack rálì mọ́ wa lọ́wọ́, dọ̀símì wípé ẹ̀yin ò lè pèsè ààbò fún wa kí àwọn tó fẹ́ hijack ẹ̀ mọ́ bá rí nǹkan kan hijack mọ́ wa lọ́wọ́. That is our question. And again, commissioner ní bó ṣe jẹ́ ẹ̀tọ́ fún wa láti ṣe ìwọ́de, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe jẹ́ ẹ̀tọ́ fáwọn ẹlòmíín náà tí wọ́n fẹ́ jáde láti lọ sí ibi tó wù wọ́n. Now a lè sọ pé àwọn kan ò lọ síbi iṣẹ́ lénìí, bọ̀ gbogbo ẹnu ni mo fi ń sọ wípé àwọn tó fẹ́ lọ bí iṣẹ́ gan inú wọn náà dùn sí nǹkan tá à ń ṣe, torí wọn ò lè sọ fún wa wípé ara dẹ àwọn. And again, àwọn tó fẹ́ lọ bí iṣẹ́ láti fún wa ní wákàtí kan tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ kò yẹ kó ní wọn lára. Tán bá wà nínú dọ̀pù ńkọ́, tó dọ̀pù bá ká wọn mọ́ tí wọn ò ráàyè kọjá lọ síbi tí wọ́n ń lọ, ṣé wọ́n fẹ́ fọlọ́pàá mú mọ́tò àwọn mọ́tò tó wà níwájú wọn ni? Lélẹ̀ tó túmọ̀ sí wípé agbo òjọ́ kì í gbàjọ́ kan tì. n tó dùn mọ́ mi nínú ni pé a ti ba bàrí àyẹn jẹ́. Ngbà mọ́kànlélẹ́kọ́ Èkó yàtọ̀ o, Lagos is no kinní kan, Lagos is kinní kan, àti bàjẹ́ lónìí. Olórí ìdùnnú mi nìyẹn. Mo láyọ̀ ayọ̀ mi kún wípé rálì wáyé nírọ̀wọ́rọsẹ̀. Wọ́n fi wa níràn but àbá wọn jà, because ẹni tó yin tí a ga síyàn lójú ó ń fìyàn níràn ni, ẹni tí ń yìnbọn sókè ó ń fìyàn níràn ni, but still àbá wọn jà. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yìí pa kú oríire o. Oríire tó wọlé ò ní jáde lágbára Ọlọ́run. Mo sọ kinní kan níbẹ̀rẹ̀ lọ́hùn mo ní bí eré bí àwàdà la máa gba Yorùbá nation. Wọ́n ń ṣeré ni, wọ́n ń ṣàwàdà ni, wọ́n ń tanra wọn ni, wẹ́rẹ́wẹ́rẹ́ bá a ṣe máa délẹ̀ ìlérí nìyí, bá a ṣe máa débi tá à ń lọ nìyí. Ẹ má dá wọn lóhùn, ẹ fi wọ́n lẹ̀, igbádogójì èrò wá wájà, bá a ṣe máa débi tá à ń lọ lélẹ́yìí. So àti organizers àti participants, gbogbo àwa tá a kópa pátápátá, àwa tá a kópa nínú ilé náà, àwa tá a kópa lájò, àwa tá a sí nílé tí ẹ̀mí wá wà pẹ̀lú yín náà, a kí gbogbo wa pa kú oríire. Olóyè Sunday Igboho níbi tó bá wà, a kí wọn kú oríire, because ajagbayi tààrà yọmọ gbayì ní gbogbo ibi tó bá lọ ní, àìsí nílé ẹ̀ ọgbàyì. Ariwo Yorùbá nation òun náà làwọn èèyàn ń pa, ariwo Sunday Igboho òun náà làwọn èèyàn ń pa. Ohun tí wọ́n dẹ̀ sọ ni wípé kí ìjọba kankan má fọwọ́ kan olóyè Sunday Igboho. Is untouchable, never touch him, because kò commit crime kankan tàbí lè sọ pé a fẹ́ mú olóyè Sunday Igboho tàbí tẹ́bí lè declare wanted. Kí lẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? That is, tẹ́ bá fẹ́ mú tàbí tẹ́ bá fẹ́ kó rìpọ́ọ̀tù sí àgọ́ yín, honestly a lè sìn wá sí àgọ́ yín, ṣùgbọ́n ẹ sọ ẹ̀ṣẹ̀ tí olóyè Sunday Igboho ṣẹ̀ fún wa. Yes, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tẹ́ fi jẹ́ wanted, ẹ state ẹ̀ fún wa, then á sìn wá, bóyá gbogbo wa lè máa mú jù sátìmọ́lé, ìyẹn ò ní nira. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yẹ dún mọ̀ máa dé yẹ mọ́mọ́ o, ẹ má halẹ̀ mọ́mọ́. And again, àwọn tó wà ní akóló yín, ọ̀gá ọlọ́pàá nílùú Àbújá làwa ń bá sọ̀rọ̀ yìí, ṣáǹsà o, Inspector General Police, please, àwọn èèyàn wa tó wà pẹ̀lú yín, our people wey dey your custody, na beg we dey beg you o, help us release them. They committed no crime, so we are pleading and we are begging you, kindly release them. So far tí ẹ bá ti arrest àwọn tí wọ́n ń gbébọn kọ́rùn, Sheikh Gumi ó ń wọlé tó àwọn bandit bó ṣe wù ú, ó ń jáde padà bó ṣe wù ú. Ẹ mú o, ẹ fi nǹkan kan ṣe o, ẹ ka ẹ̀sùn kankan sí lẹ́sẹ̀, kì í dẹ̀ ṣe wanted, because gbogbo ẹ̀ náà là ń rí. Sheikh Gumi tó ń láti máa sọ wípé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá ti dá wọn bandit yẹn lóhùn, kọ́ mọ́ yà wọ́n lẹ́nu pé wọ́n máa wọ
àwọn schools láti lọ́ọ́ máa kó àwọn ọmọ. My dear brothers and sisters, tọ́jọ́ ọmọ Yorùbá, mo láǹfààní àti sọ fún wa wípé àwọn ISWAP wọ́n ti délẹ̀ Yorùbá, bóyá nípínlẹ̀ Ọ̀ṣun bóyá agbègbè Ọ̀fàtẹ̀dó Ọ̀ṣọ́ ni wọ́n ti kọ̀wé sílé ìwé kan pé àwọn ń bọ̀ wá kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn tí kálukú fi ń lọ ilé ìwé tí wọ́n fi lọ gbé ọmọ wọn kúrò. Tá a bá gbà wọ́n láàyè tí wọ́n bá kó àwọn ọmọ ilé ìwé wa, sáàmọ̀ bẹ̀ wọ́n ni. Mò ń gbìyànjú àti sọ fún gbogbo wa wípé ká má ní lọ́kàn wípé ogun ń bọ̀ o, ogun dúró tì wá, ogun ò tí ì kúrò lọ́dọ̀ wa. Day by day dẹ̀ làwọn tẹ́rọ́rìstì yìí ni wọ́n wọlé sáàrin wa. Well, mi ò fẹ́ pẹ́ jù ń bí báyìí lónìí. Ó ti ń di ọjọ́ kẹta tí àwọn omíyalé ti wà lákòlò àwọn DSS nílùú Àbújá. Àwọn 11 sí 13 ni wọ́n wà ń bẹ̀, àbí Lédìké, Táíwò, omíyalé àti àwọn tó kù tí wọ́n wà lákòlò ọlọ́pàá. Àkọ́kọ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́. A nígbàgbọ́ wípé DSS ò ní ṣe nǹkan tó fọ́nì lélẹ̀ tó túmọ̀ sí wípé wọn ò ní fọwọ́ kàn wọ́n, wọ́n á dẹ̀ tọ́jú wọn dáadáa, wọ́n á fún wọn lóúnjẹ tó wù wọ́n jẹ, because wọn kì í sọ̀daràn. Gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yẹn DSS la mọ̀, ìjọ́rìtì ẹ̀lẹ́mí Àkàndá máa tú lọ́la lágbára Ọlọ́run. Mi ò fẹ́ pẹ́ lónìí, mo á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ lọ síbi rálì ìlú Èkó lónìí. Ayọ̀ àti ìdùnnú ni kò fi lè yín ṣe gbùgbé. Gbogbo apáta làjọ máa délẹ̀ ìlérí láti kéde solidarity wa, àtìlẹ́yìn wa fún olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká àbáni o, ẹ jẹ́ ká gbìyànjú láti máa upload picture wọn gẹ́gẹ́ bí DP wa, gẹ́gẹ́ bí profile picture wa lórí Facebook, lórí WhatsApp wa, lórí Telegram wa, ní status wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, láti kéde àtìlẹ́yìn wa. Don't touch Sunday Igboho. Don't touch Sunday Igboho. God bless you all. Ẹ like, ẹ follow page mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live. Ìkórìtà kò yé mi, ẹ wá Èdè Yorùbá TV, Oríkì Yorùbá TV, Òwe Yorùbá TV, Àṣà Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lágbára Ọlọ́run k'Ọlọ́run dá ẹ̀mí sí, á tún láǹfààní láti bára wa sọ̀rọ̀ bó bá ti di lọ́la. God bless you all. Thank you. Bye bye.